mo kí ẹ o mo kí ẹ o fún tọjọ́ bí ẹ èyí tó bá wà láàyè o. mo kí ẹ mo kí ẹ fún tọjọ́ bí ẹ èyí tó bá wà láàyè. mo kí ẹ o owó aya Jimrod mama Tọ́lání mo kí ẹ o gbogbo ọmọ ẹgbẹ́ Bobamayegun obìnrin Akile Ìjẹ̀bú wọ́n ní kí ẹ o fún tọjọ́ bí ẹ èyí tó bá wà láàyè o. mo kí ẹ mo kí ẹ fún tọjọ́ bí ẹ èyí tó bá wà láàyè. ó yá o kágbọ́n ṣẹ̀gẹ̀rẹ̀ fọ́mọ ọlọ́jọ́ ìbí ẹni Èdùmàrè bá dá sí ó yẹ kó rántí ọjọ́ òṣè nǹkan ọjọ́ ayẹyẹ lọ́jọ́ tá a bí ni ẹ̀dá tó rántí ọjọ́ ìbí rẹ̀ kó sàmì àsìkò. happy birthday to you yeye Tọ́lání Alhaja Àdùkẹ́ Selimot Yéyétúndé aya Jimrod ìyálòdì ẹgbẹ́ Bobamayegun obìnrin Akile Ìjẹ̀bú ajáde má tán lady first ó dàgbàdògbò ó tẹ̀lé yìí pẹ́pẹ́pẹ́ ó ní bàjẹ́ ó ní ráre Alhaja mi Àdùkẹ́ o ọmọ Aworintinrinro kí yín pé kú àṣeyẹ ọjọ́ ìbí òní o every 13th of November làyájọ́ ọjọ́ ìbí rẹ orí ojú òpẹ́láyé kó o pélé ayé ṣeun rere àṣeyẹ tún ṣe bẹ́ẹ̀ ti ṣọdún èyí ẹ̀ ó tún ṣe tẹ̀mí ìtọkọtọmọ ọdọọdún ni láṣọ lógúnlógún ọdọọdún ni kàn ń sọ lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdún kan wà ní dé ká má ṣe rọ́mọ obì lórí àtẹ wọnú bá ń gorí ara wọn ká máa ríra àṣèyí ṣàmọ́dún ẹ ṣàmí ẹgbẹ́ tó àdúrà mi ẹ̀yin èèyàn ẹ wáyà Jimrod bó ṣe ń dá mi lọ́rùn ó jàre àmọ́ bí ọjọ́ ẹlẹ́rìn ìfẹ́ eyín funfun bí ike funfun àní bí n bá fẹ́ rẹ̀ lóbìnrin wọn ò tún taná sílé mọ́ ó rẹwà lóbìnrin ó pinmirin ó kọ sísọ olúwa mi ṣe overtime níbi tó gbé ń ṣẹ̀dá ẹ̀ bílé bá dára àwọ̀là ó ti mọ̀ ó dájú ṣáká atótidétọ̀ ayáre tí ń gbọ́dọ̀kọ Alhaja Yétúndé aya Jimrod ọmọ ọlọ́jọ́ ìbí òní bí ẹ bó wá ń gbọ́ kíkì yìí gbogbo ẹgbẹ́ Bobamayegun ló pọ̀ ọmọ alágbẹ̀dẹ Oríyọmí ọmọ Aworintinrinro kó kọrin ewì kí ọ látòrí bàbá ẹgbẹ́ Mayegun ọ̀túnba lóyè bàbá mi àgbàlagbà oyè ọ̀túnba Dr. Owólabí Alébíoṣù àti ìyá ẹgbẹ́ Bobamayegun Alhaja Cadmus wọ́n ní kí n yín dẹnu wọ́n ní kí n yín kára gbogbo Mayegun pátápátá wọ́n ránṣẹ́ pé bàbá Àdìgún akéwì bí ẹni ńlá yín kó kọrin ewì kí ọ màmá mi Mayegun Olúfúnmiláyọ̀ financial secretary ẹgbẹ́ Bobamayegun Mayegun kò fowó rálá òun gan ni secretary ẹgbẹ́ wọn treasurer ní Mayegun Balikis social secretary ní Dúdúyẹmí adúmáadún Ọmọ́wùnmí Mayegun Abíọ́dún Ọ̀nàbànjọ ní PR ẹgbẹ́ wọn Mayegun Tẹ́niọlá ní social secretary Mọ́rẹ́nikẹ́ Rasheedat Àdùnní Akéwúṣọlá ní ọ̀tún ìyálòde ẹ̀ta ìyálòde ní ààrẹ Táwàkálítù Èkémọdé Àjàó yèyé Bẹ́wàjí mi ń kọ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ wọn yèyé Gbábáníyì àti akéwèjẹ ọkùnrin pé kí n kí ọ dáadáa mi ò jẹ́ gbàgbé ìyá mi pàtàkì ìyálòde Bobamayegun ọkùnrin àti obìnrin odò ògbólú gbogbo wọn ní kí n kí yín dẹnu wọn ní kí n máa sọ wípé happy birthday to you long life and prosperity ìgbà ọdún ọjọ́ kan ní láṣẹ Èdùmàrè. happy birthday to you happy birthday to you many happy returns happy birthday to you happy birthday to you happy birthday to you many happy returns happy birthday to you. láwùwẹ̀ ẹrẹ́bẹ̀ o ẹrẹ́bẹ̀ láwù. arẹ́lẹ̀ o láwùwẹ̀ ẹrẹ́bẹ̀ o ẹrẹ́bẹ̀ láwù. ó ṣọdún ọdún yìí o wá ṣọpọ́ láyé àṣẹ o láwùwẹ̀ ẹrẹ́bẹ̀ o ẹrẹ́bẹ̀ láwù. ọlọ́jọ́ ìbí o Alhaja Àdùkẹ́ Selimot Yéyétúndé aya Razak ó yá máa ṣàmì òkè òkè lẹ́múrú sí ọlá rẹ̀ ò ní wálẹ̀ gbogbo ara ni ṣẹmúṣẹmú fi ń ṣajé ò ní mòṣì ìwọ lọmọ oníwòye ọ̀rẹ́gbè ẹni ìwòye wòwòwò kó wòye ọmọ èfúmàwé ìdóko ọmọ olúmèrè àyàyó ọmọ balùfọ̀n sípàkéèlè ajáwòrowó jáko ọmọ tàyàntàyàn méje ọmọ akẹnugbọkẹrù ó bara ọ̀nà ọmọ ọba pàrípẹ̀tẹ̀ ṣáníyín ọmọ aṣọ funfun tí òjò lè gbé ṣebí yèyé rẹ lọmọ ìbìpẹ́ àṣọ ìbìpẹ́ tí kò lágbèjà ó bá wọn jẹ́ pẹ̀tù
ọmọ eku erìgbà ọmọ ọlọ́fin àjàyè ọmọ olúfẹ̀ṣá ni yèyé rẹ Ifẹ̀ ò dáyé níbi ojúmọ́ gbé mọ́ wá ìwọ lọmọ aláwọ̀ orí àtàkè tí kò táṣú ọmọ oníṣu mẹ́fà ẹgbẹ̀fà ọmọ oníṣu méje ẹgbẹ̀je ìwọ lọmọ iṣu ńlé sọ́bẹ̀ ọbẹ̀kùnrin ńlé wọn ní tòrúbọ ni ọmọ olóbì kan wọ̀rọ̀kọ̀ ẹ̀bá ọ̀nà èyí tó fẹ́ tẹni awọ̀ sẹ́rù ẹni èyí tí ò fẹ́ tẹni awọ̀ sígbó ìwọ láyà màṣẹ́nùsì aya oúnjẹ alẹ́ òfò aya wọn nílé olówó joyè méjì pọ̀ aya ọ̀ṣọ́ọ̀sì agídogídà aya ọ̀ṣọ́dòdò bí òkè ọ̀ṣọ́ ti ń bẹ́ ń lé kinní rẹ̀ ń bẹ́ ń ta aya òkú má tọ̀ọ́lẹ̀ èyí tó bá tọ̀ọ́lẹ̀ àwòrán wọn.